àṣírí ti tú o ẹ̀yin èèyàn ẹ wá gbọ́ ibi tí ìjà bàbá Láwórì àti Koko Zaria bó ṣe bẹ̀rẹ̀ ẹ wá gbọ́ ìdí tí wọ́n fi pàgò lórí bàbá Láwórì ń patí ń jọ sí ẹ̀yin èèyàn àṣé extended ìjà àárín MC Olúọmọ àti Tafasego lórí ọ̀rọ̀ ta lọ̀gá nínú àwọn méjèèjì nínú ẹgbẹ́ NURTW òun ló extend dé ohun tí wọ́n ṣe fún bàbá Láwórì ń patí ń jọ sí ẹ̀yin èèyàn nínú fídíò bàbá Láwórì tó wà níbi tá a máa jìjọ gbé yẹ̀wò lọ́tẹ̀ ẹ máa gbọ́ bí bàbá Láwórì ṣe ń gbé trọ́fì fún MC Olúọmọ bó ṣe ń gbàdúrà ní kíkan kódà ó tún sanwó àdúrà fáláàfà pẹ̀lú pé kọ́mọ bóun ṣàdúrà fún MC Olúọmọ wípé kí ipa ọ̀rẹ́ bí ọ̀tá ọ̀tá bí ọ̀rẹ́ kó mọ́ ká MC Olúọmọ. ẹ bá ń gbàdúrà fún MC Musiliu Ọmọ Akínsọ́yà kẹlẹ́dẹ̀ máa gbàgbọ́dé o káwọn ọ̀rẹ́ bí ọ̀tá kọ́ máa rí mú un. ẹ̀yin èèyàn ta ni ọ̀rẹ́ bí ọ̀tá ta ni ọ̀tá bí ọ̀rẹ́ tí bàbá Láwórì ń rí fáàsì nínú fídíò yìí ta lọ̀rẹ́ bí ọ̀tá tán rí fáàsì because gbogbo wa la mọ̀ wípé ọ̀rẹ́ tímọ́tímọ́ MC Olúọmọ ni Koko Zaria ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé jà dé láàrin àwọn méjèèjì kódà Koko Zaria fúnra ẹ̀ ti fẹnu ara ẹ̀ sọrí wípé over 40 years rèé tóun ti ń bá MC Olúọmọ ṣọ̀rẹ́ bọ̀. láti wà ń sin more than 40 years 40 ṣáà tàti wà 40 tàti wà ó dẹ̀ àjọ ń wà ṣe ọlọ́dẹ ń gbọ́ aṣókè so èyí pé àjọṣe wa pọ̀ lóòótọ́ jẹ́ kó bàjẹ́. ẹ lè imagine ẹ̀yin èèyàn ọ̀rẹ́ over 40 years tí tírélà Dangote kan ṣàdédé wá gbà ní àwọn méjèèjì kọjá tó wá di wípé wọ́n fẹ́ ríra wọn sójú mọ́ ṣe rí dírẹ́fà tírélà Dangote nǹkan ó yẹ ká mú wá kó wá ṣàlàyé ara ẹ̀ tá a rán níṣẹ́ tó jẹ́ because iṣẹ́ burúkú ló jẹ́ ní tó lè mú ọ̀rẹ́ over 40 years kó kàn túká just like that ó máa ní reason ó máa lẹ́nìkan tó rán dírẹ́fà tírélà tó gbàrin wọn yẹn kọjá torí ọ̀rọ̀ ìlágbára Koko Zaria àtàkàn sẹ́yìn Tafasego ní pé ṣe lórí ọ̀rọ̀ ipò state chairman pé ta lọ̀gá NURTW tó wà láàrin MC Olúọmọ àti Tafa tán jọ ń drag mọ́ra wọn lọ́wọ́ ẹ̀ Koko Zaria dúró tán sẹ́yìn Tafasego ní pé ṣe tẹ́nibọ̀dì bá gbé mu sí Tafasego òun máa gé mú yẹn bọ́ọ̀lẹ̀ ni náà ẹ wo bàbá Láwórì nínú fọ́nrán yẹn máa gbọ́ bó ṣe ń ṣàdúrà ní kíkankíkan nípa ọ̀rẹ́ bí ọ̀tá kó má lè ní ìkápá lórí MC Olúọmọ tá lọ̀rẹ́ bí ọ̀tá tán rí fáàsì ẹ̀yin èèyàn ibi tí bíìfù wọn ti bẹ̀rẹ̀ gan rèé o and bó ṣe ń lọ yìí ó ti fẹ́ máa di actor and actresses versus àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò ìjà yẹn ó ti ń di ìjà Nollywood versus NURTW ẹ wo ẹ má jẹ́ rojọ́ jìnnà jù kí ọ̀rọ̀ tí mò ń sọ kó bà lè yé gbogbo wa yékéyéké ẹ jẹ́ ń gbé fọ́nrán bàbá Láwórì yẹn wọlé mò ń padà bọ̀ ká wá sọ̀rọ̀ nípa ẹ̀. inú mi dùn púpọ̀ jù Ọlọ́run á jẹ́ kó tún ṣe jù báyìí lọ Ọlọ́run ò ní sọdún ìlọ́dún kan tó kù tó bá dábìrì fún mi. àmín. èmi ní 13 Ọlọ́run á bá mi jọ gbogbo nǹkan ẹ̀ gbogbo inú àdúrà tẹgbà lẹ́ẹ̀kan ní ọjọ́ tí ò ṣe pín ni Ọlọ́run ní jẹ́ kó bá mi pín ẹran Ọlọ́run ṣàánú wa lọ. ọ̀gá mi kan wá wà ìyẹn ọ̀la ní birthday tí ọ̀gá mi náà MC Musiliu Olúọmọ Akínsọ́yà kò sí bí wọ́n ṣe máa wà tí ò ní ogun kankan kọ́lọ́n jẹ́ kó máa borí gbogbo ogun tó máa ń bá kẹlẹ́dà MC Musiliu Ọmọ Akínsọ́yà kẹlẹ́dà máa gbàbọ̀dì kẹlẹ́dà máa gbàbọ̀dì nítorí pé ẹni tó ń fẹ́ kíyàn jẹ kíyàn yónú ṣùgbọ́n bó ṣe ń ṣe tó ìgbà tá a tó ráwọn kan tó ní kí ló ṣe kò ṣe kankan mọ́ ṣùgbọ́n kò yà mí lẹ́nu torí bá nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n ṣe dáa tó wọ́n sì láwọn ọ̀tá. ṣé ẹ̀ ń de o ẹ̀yin èèyàn ṣé ẹ̀ ń de ọ̀rọ̀ tí bàbá Láwórì ń sọ gbogbo táìmù yìí ìjà ti wà láàrin MC àti Tafasego already o ṣé ẹ̀ ń di àwọn nǹkan tó ń sọ. tó bá fi mọ́ nàbẹ̀ náà ta kí ni ti Musiliu Ọmọ Akínsọ́yà Muhammad sallallahu alaihi wasallam hem ló bẹ̀rẹ̀ orúkọ ànábì Muhammad Musiliu Ọmọ Akínsọ́yà hem ló bẹ̀rẹ̀ èmi náà tí mo sọ Musbauddin hem ló bẹ̀rẹ̀ orúkọ mi tó wá ní kama tàbá wo orúkọ ìṣirò kìíní hem yẹn ẹni ní 13 hem nínú ẹ̀yìn tẹ́jú òkà 13 ni bóyá mo lè ń parọ́ hem letter M is 13 tàbá kàlá torí ABCDEFG tó máa dórí 13 nọ́mbà ni èmi dẹ̀ torí 13 kọ́lọ́n kò ṣàánú fún akọ́lọ́n ní kábíyèwò àgbà owó yìí ó kéré ó kéré ṣùgbọ́n ní ìmọ̀ bí ṣe fẹ́ pín
ṣùgbọ́n owó yìí mo fowó àdúrà ní 5,000 ó kéré ó ń tì mí lójú pé báyìí mo ṣe máa gbé ọ̀bà ló ti dídì ọ̀hún yẹn débí tí mi ò tiẹ̀ nílé ṣe bó ṣe wù mí kí n tiẹ̀ fẹ́ mímú rí ọ̀ kò tí ì sí ṣùgbọ́n mo kó máa wà lágbára Ọlọ́run ẹ bá ń gbàdúrà fún MC Musiliu ọmọ Akínsọ́yà kẹlẹ́dẹ̀ máa gbàgbọ́dé o káwọn ọ̀rẹ́ bí ọ̀tá kọ́ máa rí mú o. ṣe ti gbàdúrà olóró lẹ́nu bàbá Láwórì ẹ tún máa gbọ́ wọn lọ síwájú. àwọn ọ̀rẹ́ bí ọ̀tá kọ́ máa rí mú o Ọlọ́run wọlé àánú oṣù táwa yìí ó ń gbààwẹ̀ ó ń kírun kò wọlé pé torí pé òun iṣẹ́ tó ń ṣe kò fi wákàtí márùn ṣeré ó jẹ́ kí n nífẹ̀ẹ́ MC púpọ̀ jù inú mi ń dùn pé èèyàn máa ṣe ń ṣe nǹkan báyìí tó wà ní ayé tó lè tó kò síbi tá a bá dé pátí a máa tẹ́ máa ti ṣẹgbẹ́ kan a máa kírun bẹ́ẹ̀ ni kọ́lọ́ wa wọlé gbogbo eléyìí gbogbo àṣìṣe kéékèèké tí wọ́n rí mọ́ Ọlọ́run máa yáfẹ́ àmín ya Allah Ọlọ́run wọlé àgbà wọn tó ṣoore fún Ọlọ́run jẹ́ káàdùn ẹgbà tó ló ṣoore ni MC Musiliu ọmọ Akínsọ́yà ṣoore ni owó àdúrà ni ọmọ mi owó àdúrà ni owó yẹn kéré ṣùgbọ́n ẹ bá mi ṣàdúrà yẹn. ṣẹ́yìn náà ti rí ṣe ẹ̀gbọ́n nǹkan ṣé ẹ gbọ́ àwọn àdúrà olóró tí bàbá Láwórì ṣe fún MC Olúọmọ àwọn àdúrà tó lè kóyàn sí yọ́yọ́ tó ṣe fún MC Olúọmọ ta lọ̀rẹ́ bí ọ̀tá tí bàbá Láwórì ń rí fàásì ẹ̀yìn èèyàn tó bá yẹ̀ lẹ́yìn àwọn tó ti súnmọ́ MC tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n wá yàbàrà kúrò lẹ́yìn ẹ̀ tí wọ́n lọ ń join Tàfàṣégò team ẹ̀yin èèyàn ṣe rí wípé extended ìjà ni òun ló ṣe dàbí ìwà wípé ìgbà tí wọ́n pàdé bàbá Láwórì ní patí ìkànnì àwọn boys Koko Zaria wọ́n pàgò lórí ẹ̀ bí ìfùtán ti jọ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà gbédé patí yẹn kò sí nǹkan mi wọ́n ṣe mistake fọ́gò lórí Láwórì o wọ́n ṣe mistake fọ́gò lórí Láwórì bí fún ìwọ̀n tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ìjà MC àti Tàfà pé ta lọ̀gánú àwọn méjèèjì tó ti wà táwọn ọmọ ẹgbẹ́ NURTW jọ ń fà mọ́ra wọn lọ́wọ́ tí bàbá Láwórì náà ló ń gbé trophy fún MC Olúọmọ òun ló fa tó ṣẹlẹ̀ sí ní patí yẹn kò sí nǹkan míì and as it is wọ́n ti ń sọ ìjà yẹn di ìjà actor and actresses versus NURTW wọ́n ti ń sọ dìjà àwọn ẹgbẹ́ òṣèré tíátà Yorùbá àti àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò ṣó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn and àdètú lè dá sáàrin wọn náà because ọmọ ìyá ni wọ́n yes ọ̀rẹ́ ni wọ́n ọ̀rẹ́ ni gbogbo wọn àti Koko Zaria o àti MC o àti Tàfà o àti bàbá Láwórì o àti Mr. Ọláìyá Igwe gan ọ̀rẹ́ ni gbogbo wọn àtọmọ ẹgbẹ́ onímọ́tò àti àwọn òṣèré tíátà Yorùbá àtàtọ̀ àtàtresses nínú wọn ọ̀rẹ́ ni gbogbo wọn jọ ń ṣe pọ̀ wọ́n jọ ń ròlù pọ̀ ni kó tó di wípé tírélà wa gba àárín Tàfà àti MC Olúọmọ kọjá tó wá jẹ́ kí gbogbo wọn wá pínyà kan pín sọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ọmọ ìyá ni wọ́n ìjà ọmọ ìyá sì rèé ó ṣòro dá sí ìjà ọmọ ìyá ṣòro dá sí ibi tí bífì wọn ti bẹ̀rẹ̀ rí extended ìjà MC Olúọmọ àti Tàfà olú extend dọ́dọ̀ àwọn òṣèré tíátà Yorùbá náà pàtó ìṣe wípé àwọn fúnra wọn náà kú ti lọ fi àgbára wọn wọlé lọ́dọ̀ wọn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ báwo ni wọ́n ṣe ní pàdé yín nígboro kán máa fọ́gò mọ́ yín lórí because bàbá Láwórì gan kò kéré nínú ayé ṣé bàbá Láwórì wá kéré nínú Nollywood industry ni kò kéré a máa rí bàbá Láwórì bó ṣe ń róòlù pẹ̀lú àwọn tó jẹ́ popular actor and actresses nínú industry ó fẹ́ má sí movie premiere kan àbí méjì tí wọ́n àti ẹ̀ lọ tí wọ́n ní invite bàbá Láwórì sí ó pàtàkì láàrin wọn àgbà òṣèré tíátà ní veteran ní ìtàn ṣe fún yìí extended ìjà pé ó like MC Olúọmọ ó ń gbàdúrà fún MC Olúọmọ ó ń gbé trophy fún MC Olúọmọ ó ní wọ́n ṣe pàgò lórí ẹ̀ ní pàtí kò sí nǹkan míì and gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe sọ àlè dá sáàrin wọn ọmọ ìyá ni wọ́n jọ ń róòlù papọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni akọ̀dẹ̀ tí ẹ̀ dúpẹ́ pé lọ́tẹ̀ wọn máa pààyàn wọn máa para wọn láti fi gba post lọ́wọ́ èèyàn kan gbé fẹ́ lómi because tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń para wọn ni tó bá ṣe pé tẹ́lẹ̀ ní ẹ ti rí wọ́n á ti pààyàn méjì pààyàn mẹ́ta lọ kó tó di pé wọ́n á ti da gbogbo ẹ̀rú kó tó di pé gọ́ọ̀mẹ̀ntì ó ti wá sọ wípé àwọn fẹ́ intervene bọ̀ lọ́tẹ̀ ìgbà tán ti bá wọn sọ di wípé kán máa ṣe election ni kán máa jà mọ́ kán máa para wọn mọ́ wọ́n sì ń ja ìjà yẹn kó deadly wọ́n ń jà kó deadly ara kó deadly ìjà pé ta lọ̀gá láàrin MC àti Tàfà tó ń lọ lábẹ́ inú òun ló extend dọ́dọ̀ àwọn actors and actresses inú Nollywood industry yìí so veteran ni bàbá Láwórì kò ń ṣọmọdé òṣèré tíátà Yorùbá ó ti pẹ́ lẹ́nu ẹ̀ so wọ́n lè sọ fún wa wípé àwọn ò mọ̀ àbí bóyá pé wọ́n ṣe mistake pàgò lórí ẹ̀ ní irọ́ kò ṣe bẹ́ẹ̀
ìjà MC Olúọmọ àti Tàfá ló extend dé level wípé wọ́n lọ ń pàgọ́ mọ́ bàbá Láwórì lórí because wọ́n ti mọ̀ wípé èèyàn MC Olúọmọ ni òun fúnra ẹ̀ dẹ̀ ti fi ẹnu jamula mouth fi sọ̀rọ̀ fi ṣàdúrà sọnù fún MC Olúọmọ pé kọ́lọ̀ má jẹ́ kí ipa ọ̀rẹ́ bí ọ̀tá kó ka MC ta lọ̀rẹ́ bí ọ̀tá tó ń rí fàásì tó bá yẹ̀ lẹ́yìn àwọn Koko Zaria àwọn Tàfá Ségò tó ṣe pé wọ́n ti ń bá MC ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀ tán ti kúrò lẹ́yìn tán bá Tàfá Ségò lọ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ iṣẹ́ ò lágbára ọgbẹ̀nu tán gbogbo bó bá sì ṣe wá ń lọ láàrin wọn ẹ jẹ́rìí wípé lórí ìkànnì yìí màá tún gbé wá fún yín live and direct and títí dìgbà míì tàtúnjọ máa pàdé ẹ má gbàgbé láti máa bá mi follow Digi Naija online tv lórí ayélujára Facebook link tó máa gbé yín débẹ̀ wà ní abẹ́ fídíò yìí from there ẹ máa gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan bí mo bá ṣe tún gbé wá ní gbígbóná ní yàjóyàjó títí dìgbà míì ó dàbọ̀.